A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ tó ń ṣàmójútó oúnjẹ àti egbògi NAFDAC ti ba ayédèrú ohun èlò bíi oògùn, ohun èlò nílé ìwòsàn àti àwọn nǹkan mìíràn tí iye rẹ̀ tó bílíọ̀nù 43 náírà (43 billion naira) jẹ́ lónìí ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbésẹ̀ yìí wáyé ní ibi ìdalẹ̀nù ní Mọ́níyà, ìjọba ìbílẹ̀ Akínyẹlé. Adarí gbogbogbò àjọ NAFDAC Mojísọ́lá Adéyẹyè tí adarí ẹ̀ka ìṣèwádìí àti agbófinró Ṣàbá Mohammed ṣaṣojú ṣàlàyé wípé àwọn iléeṣẹ́ tí kìí ṣe ti ìjọba non-governmental organization, ẹgbẹ́ olókoòwò àti àwọn iléeṣẹ́ ló ṣe àfisùn tí wọ́n fi tìkára wọn yọ̀ǹda àwọn ayédèrú ohun èlò wọ̀nyí fún àjọ NAFDAC. Adéyẹyè fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ ìkọlù ni àwọn ṣe káàkiri agbègbè kí wọ́n tó rí àwọn nǹkan wọ̀nyí kó jọ. Lára wọn ni èyí tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ àti èyí tí wọn kò ṣe àkọọ́lẹ̀ rẹ̀ pẹ̀lú NAFDAC. Ó lé ní 30 ohun èlò tí wọ́n gbẹ́sẹ̀ lé. Lára rẹ̀ ni kodíìnì tí wọ́n ti fi igi gún, oògùn ara ríro, ibà, kòkòrò àti egbògi olóró tí iye rẹ̀ lé ní mílíọ̀nù 52 náírà tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn tó ń kiri oògùn. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gùn lé ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ lórí ilé ìkẹ́rùsí, ilé ìtajà àti pínpín egbògi olóró tí í ṣe ti iléeṣẹ́ ìpòògùn kan ní ìpínlẹ̀ Èkó àti ẹ̀ka káàkiri orílẹ̀-èdè. Ẹ̀ka ìṣèwádìí ṣe ìkọlù sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìkẹ́rùsí àwọn iléeṣẹ́ apòògùn pharmaceutical warehouse káàkiri orílẹ̀-èdè tí wọ́n sì gbẹ́sẹ̀ lé ọjà tí iye rẹ̀ lé ní 700 million naira. Kí wọ́n tó wá ṣa ọjà káàkiri orí igbá. Àwọn nǹkan mìíràn tí wọ́n tún gbẹ́sẹ̀ lé lórí ni ọṣẹ, tòmátò inú ọ̀rá, ohun mímu ẹlẹ́rìndòdò, oúnjẹ, pàfúùmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ contraband. Adéyẹyè wá ké sí ará ìlú kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àjọ NAFDAC lórí ìgbésẹ̀ wọn àti gbógun ti ayédèrú oògùn àti oúnjẹ inú agolo nípa ṣíṣe àfisùn sí iléeṣẹ́ tó ń ta nǹkan wọ̀nyí sí iléeṣẹ́ NAFDAC tó bá wà nítòsí fún ìwádìí ní kíákíá. Ìgbésẹ̀ àjọ NAFDAC ṣojú àjọ agbófinró, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti ní àwọn rí ọmọdébìnrin kan gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Enugu kí wọ́n tó fi àpò Ghana Must Go gbé e lọ ìlú Port Harcourt. Kọmíṣánná ìpínlẹ̀ Ọlátúnjí Dìísù ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Port Harcourt lánàá. Dìísù ní àwọn ajínigbé yìí ti bá ọmọdébìnrin yìí ní àjọṣepọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́yìn tí wọ́n gbé e dé ìlú Port Harcourt. Ó fi kún un wípé àṣírí àwọn wọ̀nyí tú lẹ́yìn tí àgọ́ ọlọ́pàá Àbúlọ́mà gba ìpè lórí ìrìnsí tó mú ìfura dání ọ̀kan nínú àwọn afurasí wọ̀nyí. Lójú ẹsẹ̀ ni ikọ̀ ọlọ́pàá tẹkọ̀ létí kí wọ́n tó rí ọ̀kan lára wọn mú, tí wọ́n sì rí ọmọdébìnrin ọ̀hún gbà kalẹ̀ ní ọwọ́ wọn. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé afurasí yìí tàn ọmọdébìnrin yìí kúrò ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè Garki ní ìpínlẹ̀ Enugu, dì í sínú àpò Ghana Must Go kí wọ́n tó gbé e láti Enugu wá sí ìlú Port Harcourt. Bí wọ́n ṣe dé Port Harcourt ni wọ́n gbé e lọ ilé ẹnìkan tí wọ́n ṣe ẹ̀sùn wípé ó ń bá wọn lọ́wọ́ nínú jìbìtì orí ẹ̀rọ ayélujára Yahoo. Wọ́n ní oníṣẹ́ Yahoo yìí pẹ̀lú afurasí mìíràn ti bá a ní àjọṣepọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ọlọ́pàá tó rí i gbà kalẹ̀. Wọ́n ti gbé ọmọdé yìí lọ ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú. Àwọn afurasí ṣì wà ní àkóló ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC ti ké sí gbogbo ẹgbẹ́ òṣèlú kí wọ́n fòpin sí gbogbo ìgbésẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìpolongo ìbò síwájú ìdìbò gómìnà ọjọ́ àbámẹ́ta ní ìpínlẹ̀ Edo. Àjọ INEC ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí kọmíṣánná àti alága INEC ìpínlẹ̀ Sam Olumeku bu ọwọ́ lù, bí ó ti sọ wípé gbogbo ìpolongo ìbò gbọ́dọ̀ wá sópin lálẹ́ òní ọjọ́ 19 oṣù kẹsàn-án. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé olóṣèlú tàbí alátìlẹyìn wọn tí wọ́n bá gbámú wípé ó ń polongo lẹ́yìn òru òní yóò fi ojú winá òfin. Wọ́n ní ó jẹ́ ìwà ìrúfin fún ẹnikẹ́ni láti ẹgbẹ́ òṣèlú
láti ṣe ìwọ́de tàbí ìpolongo orí ẹ̀rọ lẹ́yìn alẹ́ òní. Bákan náà ni INEC ṣe ìkìlọ̀ fún àwọn olùdíje àti alátìlẹyìn wọn kí wọ́n má fi ara hàn níbi ìdìbò ọjọ́ àbámẹ́ta pẹ̀lú aṣọ ìpolongo ìbò tàbí gbé ohunkóhun tí ó jọ mọ́ ìpolongo ìbò dání. Èyí jẹ́ àlàkalẹ̀ òfin lábẹ́ àjọ INEC fún ti ọdún 2022. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti pinnu láti má bá wọn kópa nínú ìpàdé United Nations ọdún yìí 79th United Nations General Assembly UNGA tí yóò wáyé ní ìlú New York. Ààrẹ darí igbákejì rẹ̀ Kashim Shettima kí ó darí aṣojú láti orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ tí ó padà sí orílẹ̀-èdè ní ọjọ́ Àìkú tí ó kọjá láti ìrìnàjò lọ orílẹ̀-èdè China àti United Kingdom ni ó fẹ́ gbájúmọ́ iṣẹ́ abẹ́lé kí ó wá ojútùú sí lára ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè, pàápàá jùlọ lẹ́yìn ìjàmbá ẹ̀kún omi tí ó wáyé láìpẹ́. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú, Báyọ̀ Ọ̀nànúgà ni ó sọ nínú àtẹ̀jáde wípé Shettima ni yóò ṣaṣojú ààrẹ láti ṣe àgbékalẹ̀ àtẹ̀jáde ti orílẹ̀-èdè Nàìjíríà níbi ìpàdé kí ó sì bá wọn kópa nínú ìjíròrò. Ìpàdé tí wọ́n pe àkọlé rẹ̀ ní Leaving No One Behind: Acting Together for the Advancement of Peace, Sustainable Development and Human Dignity for Present and Future Generations yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ Ìṣẹ́gun tí ó ń bọ̀ ọjọ́ 24 oṣù kẹsàn-án títí di ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Dókítà Abdullahi Ganduje ti yọ ara rẹ̀ kúrò nínú ẹ̀sùn tuntun lórí ìpètèpèrò àti rọ Emir ìlú Kano Mohammed Lamido Sanusi lóyè. Bákan náà ni gómìnà àná fún ìpínlẹ̀ Kano sẹ́ ẹ̀sùn wípé ó gba Emir Ado Bayero ní ìmọ̀ràn kí ó gba ipò Sanusi. Nínú àtẹ̀jáde òní ní ìlú Àbújá láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Olóyè Oliver Opala ni ó ti sẹ́ gbogbo ẹ̀sùn takò tí wọ́n fọ́nká sí orí ẹ̀rọ ayélujára àti ìwé ìròyìn. Nínú àtẹ̀jáde yìí ni wọ́n ti tẹnumọ́ wípé kò sí òtítọ́ nínú gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ tako Ganduje, kò lọ́wọ́ nínú ìpètèpèrò kankan. Wọ́n ní Ganduje tí ó ti kúrò ní ipò gómìnà láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, bẹ́ẹ̀ ni kì í ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Báwo ni ipò Emir ṣe wá kàn án débi wípé yóò máa pètèpèrò àti rọ Emir lóyè? Àwọn fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ kún ọwọ́ Ganduje bí ó ti ń darí ẹgbẹ́ òṣèlú tó ń ṣaṣojú lọ́wọ́lọ́wọ́. Kí gbogbo àwọn tí ó wà nídìí ìbàjẹ́ lọ jáwọ́ nítorí Ganduje kò ráyè ràkàtíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ elétò ìdánwò National Examination Council (NECO) ti yọ̀ǹda èsì ìdánwò ọdún yìí. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde òní tí ọ̀gá àgbà NECO akàwé gboyè Dantani Wushishi bu ọwọ́ lù bí ó ti bá àwọn ìkọ̀ròyìn ní ìpàdé ráńpẹ́ ní ìlú Minna nígbà ìyọ̀ǹda èsì ìdánwò ọdún yìí fún àwọn akẹ́kọ̀ọ́. Wushishi ní alámòjútó 21 supervisors ni wọ́n fagilé orúkọ wọn ní ìpínlẹ̀ 12. Bákan náà ni wọ́n fagilé iléèwé kan ní ìpínlẹ̀ Èkìtì fún màgòmágó nínú ìdánwò ìṣirò Mathematics. 1,376,423 ni akẹ́kọ̀ọ́ tí ó fi orúkọ sílẹ̀ fún ìdánwò NECO, ṣùgbọ́n 1,367,736 ni akẹ́kọ̀ọ́ tí ó padà ṣe ìdánwò. 60% wọn ni ó yege nínú iṣẹ́ ìṣirò àti Gẹ̀ẹ́sì bí wọ́n ti ṣàlàyé ọ̀nà tí akẹ́kọ̀ọ́ lè gbà láti ṣe àyẹ̀wò èsì ìdánwò wọn lórí ẹ̀rọ alátagbà NECO. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti bu ọwọ́ lu sinimá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda tí wọ́n pe àkọlé rẹ̀ ní Lísàbí bí ó ti ké sí àwọn ọ̀jọ̀gbọ́n nídìí iṣẹ́ tíátà jákèjádò orílẹ̀-èdè kí wọ́n kọ́ ìran tó ń bọ̀ ní pàtàkì ìfarajìn tí àwọn èrò ìṣíwájú ṣe lórí iṣẹ́ tíátà. Gómìnà sọ èyí nígbà tí ó gba àlejò òṣèré onítìátà Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Adébímpé lánàá Ọjọ́rú. Gómìnà tẹnumọ́ wípé àwọn ọ̀dọ́ yóò mọrírì ipa tí àwọn
àgbà ọ̀jẹ̀ bíi Lísàbí kó nínú ìtàn bí wọ́n bá ti ń ṣe àfihàn wọn nínú sinimá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́yìn ìpàdé pẹ̀lú gómìnà ní Adédìméjì ti fi ìdùnnú rẹ̀ hàn fún àṣeyọrí ìjíròrò wọn pẹ̀lú gómìnà, bí ó ti sọ wípé gómìnà ti gba òun pẹ̀lú ikọ̀ rẹ̀ ní ìyànjú kí àwọn túbọ̀ máa gbé sinimá tó fìtàn balẹ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn akọni ìgbàanì sí ojú ìwòran ọmọ aráyé. Ó ní òun wá sí ọ̀dọ̀ gómìnà nítorí òun jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn, àwọn sì ti ṣe sinimá tó ní í ṣe pẹ̀lú akọni Lísàbí Agbòǹgbò Àkàlà tí yóò jáde sí orí Netflix ní ọjọ́ 27 oṣù kẹsàn-án. Àwọn sì rò wípé yóò dára kí àwọn kọ́kọ́ ṣe àfihàn rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn níwọ̀nba ìgbà tí ó ti jẹ́ sinimá láti ìpínlẹ̀ Ògùn. Pàápàá jùlọ, gómìnà jẹ́ ẹni tí ó ṣetán àti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ tí ó bá jẹ mọ́ àṣà àti ìṣe. Adédìméjì ní àwọn náà ní abúlé tí àwọn ti ń ya sinimá, Film Village ní ìpínlẹ̀ Ògùn tí àwọn ti ń kọ́. Inú àwọn á sì dùn bí ìjọba ìpínlẹ̀ Ògùn bá lè ṣe àtìlẹ́yìn fún wọn lórí èyí, nítorí èyí yóò fún wọn ní àǹfààní àti máa gbé eré ìdárayá wá láti àwọn agbègbè yòókù, kí ìpínlẹ̀ Ògùn lè túbọ̀ di ìlúmọ̀ọ́ká sí i fún oríṣiríṣi nǹkan mèremère. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.